Not Jali. Kama ni kocha jioni bila. Kuli dikau sudah aku dia iwada. Kali daga tanggayan, aku ini kali di sana kau ni dan tawani dan laga ni kali. Wanai mewan. Mewan ni méjì la ni àwọn méjì yẹn tó dúró lò. Ṣùgbọ́n àwọn ti dìde. Àwọn ti dìde tí wọn. Ẹ kú bójú ọjọ́ ṣe rí ibikíbi tẹ́tí láǹfààní láti máa wò wá. A wà ní Àbà Kínrọ́pò yẹn nílùú Ìṣẹ́yìn tàbí ká sọ pé ìjọba ìbílẹ̀ Ìṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyí ni ohun ẹ̀mọ̀ tá a lè pè ní ohun ẹ̀mọ̀ tó ṣẹlẹ̀ ní alẹ́ àná mọ́jú tòní. Àná tí ṣe ọjọ́ 21 nínú oṣù kẹsàn-án ọdún 2025, the 21st of September 2025. Ṣàdédé la gba ìpè kan pé ní Àbà Kínrọ́pò níjọba ìbílẹ̀ Ìṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé òjò tó rọ̀ ní alẹ́ ọjọ́ 21 tá à ń sọ yìí tó ṣe dédé ọjọ́ àìkú Sunday ó ṣe ohun ẹ̀mọ̀ kan ní àbà ọ̀hún kí á pààlà gbéra pátá sì wọnú àbà náà lọ. Tá bá wo ojú àwòrán yìí dáadáa á rí pé à ń rí àwọn màálùú kan tó ṣe pé gbogbo wọn pátá náà ni wọ́n ti kú. Ohun tí a rí gbọ́ ni pé òjò ọ̀hún tó rọ̀ ó sán àrá ńlá kan bàǹtàbàǹtà tó ṣe pé àrá ọ̀hún náà ló fa sábàbí ikú àwọn màálùú yìí. Tá a bá kalẹ̀ ní èjì ẹ̀ta àwọn màálùú táwọn wò lójú àwòrán yìí wọ́n jẹ́ 10. Wọ́n jẹ́ kó yọ pé 12 ni wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n 2 ti padà dìde nínú ẹ̀. Ohun tí mo wá fẹ́ ká wò ni pé oríṣiríṣi ọ̀nà ló ń kálukú lè padà tú sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ tiẹ̀. Àmọ́ níwòye tiwa àbí kí n sọ pé níwòye ohun tó súnmọ́ káwọn èèyàn máa wò ẹ́ jájọ bíra wa. Ṣé ohun àtijọ́ ṣì ń bẹ? Ṣé ohun àrá ṣì ń bẹ? Ṣọ́lọ́hun sì ń dá ara rẹ̀ bó ṣe ń dá láyé ìgbà kan? Torí pé tá a bá sọ fẹ́lòmíì báyìí pé àrá ṣe nǹkan tó tó báyìí ẹlòmíì ó máa ní pé kò lè rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Ká tó kúrò lórí ẹ̀ lọ́sàn-án yìí àbí ní ibikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti wò wá, ká tó kúrò lórí ẹ̀ ó ṣeé ṣe ká ṣètàkùrọ̀sọ pẹ̀lú ọ̀kan nínú àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀. Ìtàkùrọ̀sọ tá a bá ṣe pẹ̀lú ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni ó máa ṣe àlàyé fún wa. Ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́? Gbogbo wa pátá ẹ jẹ́ á kọ́kọ́ máa dúpẹ́ ẹ̀mí. Ohun tọ́lọ́run bá sì ṣe fún wa ká máa dúpẹ́ rẹ̀. Léyìí tó túmọ̀ sí pé Ọlọ́run ọba ṣì wà gẹ́gẹ́ bó ṣe wà tẹ́lẹ̀. Ohun àrá ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Bákan náà ohun tó bá ti ní í ṣe pẹ̀lú ìṣẹ̀dá tá a lè pè ní nature bí ṣe ń ṣe kò lè má ṣẹlẹ̀. Léyìí tó túmọ̀ sí pé ọ̀tọ̀ ni kéèyàn sọ pé bóyá àṣàsí àbìlù ọ̀tọ̀ọ̀tọ̀ ni yàtọ̀ sí ohun tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀dá àbí kí n sọ pé nature. Ní báyìí ẹ máa bá wa kà lọ. Lójú àwòrán tẹ́ ń wò yìí òun ni arákùnrin tó ń ṣe àmójútó àwọn màálù tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. Bákan náà àwọn ni wọ́n sì wà ń bẹ̀ lásìkò tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Ẹ dákun ẹ bá dárúkọ yín fún àwọn aráalé. Umar Lawan. Báwo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀? Ẹ sọ̀rọ̀ sókè. Sọ̀rọ̀ sókè dáadáa. Ẹ̀yin lè máa bá wa tú sí Yorùbá táwọn bá ti ń sọ. Òwì wákàtí jẹ́ ìdùwádì. Aago kan lálẹ́ ní kíní yẹn ṣẹlẹ̀. Aago kan, wọ́n ní aago kan òru òun nìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀.
báwo ló ṣe jẹ́ ṣé ìgbà tẹ́ ń dà wọ́n lọ ẹ rófìrí pé bóyá nǹkan kan ni àbí báwo ni kàn ṣàlàyé bóyá ṣẹlẹ̀ gangan. n'o tun waati kɔnɔ n'o ta. Jamanu palma gogo wadi oni ara lo bongo wadi arande daga gada kama daga don bongo dauti to gogon sakiti gogon kango buri wado gogon hay ko gimi madde den hay ko gimbo hite no ay bujji oni ara yẹn àkọ́kọ́ wa ṣe ó ṣẹlẹ̀ àsìkò yẹn kò bá màálù ìkejì tó tún padà wá ṣẹlẹ̀ ó wá rí pé iná ṣá òun wá dìde ó mú tó ń ṣì níbi tó mú tó ń ṣì ọkàn bá màálù. ṣé ní agbo màálù yẹn ṣé méjìlá náà ni ṣé gbogbo àwọn màálù tó wà ń bẹ̀ náà ni àbí àwọn kan níwọ̀nba ní kíní yẹn bá. ẹ̀yin sápò iná ẹ̀ máa ń ná ìdí ní kàwé onímàálù mẹ́rìnlá ni wọ́n. mẹ́rin ó ti dìde. mẹ́rin dìde nínú màálù mẹ́rìnlá léyìí tó túmọ̀ sí pé gbogbo màálù yẹn pátápátá mẹ́rìnlá gbogbo wọn látòkè délẹ̀. ohun tí mo fẹ́ mọ̀ náà nìyẹn pé wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ mẹ́rìnlá ní kíní yẹn bá nínú mẹ́rìnlá mẹ́rin padà dìde okùn mẹ́wàá. bẹ́ẹ̀ bá ṣe ń tẹ̀lé wa lọ mo sọ pé nínú àwọn màálù yẹn mẹ́rìnlá ni wọ́n pé mẹ́rin padà dìde nínú ẹ̀ wọ́n jẹ́ kó yọ pé inú mẹ́rin tó dìde méjì ti bá àwọn agbo màálù mi lọ ó kù méjì àwọn méjì tó dìde nínú wọn òun lélẹ̀ tá a bá dẹ̀ ṣàkíyèsí tá a wo ara màálù yìí dáadáa a rí i pé ohun tó hàn gbangba ni pé ó ti yílẹ̀ dáadáa léyìí tó túmọ̀ sí pé orí àbí ká sọ pé ọlọ́run ló kó yọ èyí tó sì kejì nínú ẹ̀ òun lélẹ̀ àmọ́ ìbéèrè kan lèmi fẹ́ bira mi àti mo fẹ́ bi gbogbo ẹ̀yin ará ilé tí máa sì láǹfààní láti béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ alákòóso àwọn màálù tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí. ìbéèrè yẹn ni pé gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ la nígbàgbọ́ pé Ṣàngó kì í jà lásán tí ò bá nídìí obìnrin ò sì gbọdọ̀ jẹ́ kúmólú. tá a bá a ṣe ń tẹ̀síwájú nínú fọ́nrán yìí náà ni màá láǹfààní láti ṣe takùrọ̀sọ pẹ̀lú ẹni yẹn léyìí tí ń sì máa béèrè pé tó kí ni ohun tó fa sábàbí rẹ̀ àbí kí ni ohun tó súnmọ́ kó fa sábàbí gbogbo wa la mọ̀ pé Ṣàngó kì í jà láì nídìí àrá ò kì í jà láì nídìí àrá ò sì ní lọ bá nǹkan kan tí ò bá ní ohun tó fa sábàbí rẹ̀. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ṣé kìí ṣe pé bóyá ẹ̀yin àtẹnìkan ti ní ìkùnsínú bóyá ẹ dá màálù wọnú oko lóko àbí bóyá ẹ dá màálù wọnú oko lóko tẹ́ni ó wá lè jẹ́ pé bóyá ẹnìyẹn ló rán àrá sí àwọn màálù yín. a ti bèèrè rẹ̀ nígbà tá a dé lédè Fúlàní pé ṣé báwo ni ó ní ọ̀gá rẹ̀ kankan kò sí àgbẹ̀ kankan tó mú rìpóòtù eléyìí látijọ́ tó wà níbí báyìí èyí ẹ̀ máa jẹ́rìí sí. tẹ́ bá ń wojú àwòrán yín orúkọ ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá ẹ bá dárúkọ yín fún àwọn aráalé. orúkọ mi ní Alhaji Yakubu Bello Sẹ́ríkí Fúlàní Ọ̀yọ́ State. lójú àwòrán yín Alhaji Yakubu Bello tí wọ́n jẹ́ Sẹ́ríkí Fúlàní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn lẹ́ ń wò yìí àjọ kọ́wọ́rìn wá síbi tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ní Aba Akínrọ́pò níjọba ìbílẹ̀ Ìṣẹ́yìn ni kí lẹ́yìn náà rí sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. lórí ọ̀rọ̀ ilé tó ṣẹlẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ torí ọmọ yìí látijọ́ tó wà níbi ẹran baálé wọn tó wà níbí báyìí yóò jẹ́rìí sí ọ̀gá rẹ̀ kò sí ọjọ́ tí àgbẹ̀ kankan ó mú rìpóòtù rẹ̀ pé màálù ìjà ọkọ àbí kọ̀mpìlẹ́tì kan kò sí kankan ó pé níbí báyìí so ọlọ́run ló kádàrá torí bẹ́ẹ̀ ó wọ ọlọ́run. ó wọ ọlọ́run kó rí bẹ́ẹ̀ ni léyìí tó túmọ̀ sí pé bó ṣe wo olú ọba òun náà ní ṣọlá. báyìí ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá tí wọ́n jẹ́ baálẹ̀ Akínrọ́pò tàwa yìí. bàbá ẹ bá dárúkọ yín fún àwọn aráalé. èmi ni baálẹ̀ James Olúkọ́lá Abímbádé Àlàmú baálẹ̀ Àbàbàdàn. Àbàbàdàn. tí Akínrọ́pò wà lọ́ndà àbà tó ń kọ́ńtró. so àwọn arákùnrin yìí ti wà ń bí aláàjì tó lẹ́ran gangan ti wà ń bí ó lé lọ́dún 15. 15 years. kò sí nǹkan kan tó mú wàhálà wá rí alágbádá yìí náà wọn ò mẹ́jọ rẹ̀ dọ́dọ̀ mi rí pé ọ̀sẹ̀ ń bì kankan
gbogbo wọn ò tiẹ̀ kí n ṣe ẹni tí mo ń ṣèjàngbọ̀n torí ẹ̀ ni wọ́n fi pẹ́ ń bí kì í ṣe pé bóyá ti pé à ń gba nǹkan kan lọ́wọ́ wọn ẹnìkan kan ò gba nǹkan kan lọ́wọ́ aláàjì tó ní màálù yìí látọdún tó ti wà ń bí ìfún kìí ṣe pé àtàlẹ̀ fún ó kàn dé bí ó ń gbé náà ni ẹ̀fọ́ òsì kì í lẹ́fọ́ láwo ni ò lé anybody wọn kò síjà kan pínrínpínrín láàrin wọn pẹ̀lú àgbẹ̀ pẹ̀lú eléyìí ọlọ́mú wa ni ọjọ́ èmi gan lójú inú oko ni mo wà tí wọ́n ti wá pè mí ìgbà tí mo débẹ̀ ẹ̀rù Ọlọ́run bà mí irú èwo leléyìí o ṣùgbọ́n a dúpẹ́ pé àárí téèyàn torí pé ọmọ tí ń da màálù yẹn gangan ó súnmọ́ bí tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. ó sọ bẹ́ẹ̀ ó ló ṣojú tòun. ó ṣojú ẹ̀ torí mi ń sunú ilé àwọn ń sun sójú wọn kò síjà kankan pé ló lè múrú eléyìí wá kò síjà ládùúgbò yìí pẹ̀lú wọn. ẹ ṣeun.